ẹkùn rẹ̀ ọ̀fẹ́ ń gbogbo wa àti kèfèrí àti mùsùlùmí àtẹnirí ooru rẹ̀ ọyẹ́ rẹ̀ oòrùn òjò gbogbo wa lájọ lójú ọ̀ lè fojú ṣe fàárí sí mi a sì ń jọ ń gbọ́rọ̀ ni ẹnìkan ò sì tọrọ mú kó rọpọlọ́hún tó ṣe é fún orí ọ̀fẹ́ nù bọ́ọ̀bà wa lóbìnrin rẹ̀ ọ̀rá ni èyí kan déédéé lóbìnrin rẹ̀ bó lèèyàn ti rà á ìwọ tó o fẹ́ ní obìnrin rẹ̀ tí ó bímọ rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ má ṣe zìnà bọ́ọ̀ ti ra obìnrin rẹ̀ nù ọlọ́run dákun jẹ́ lóbìnrin rẹ̀ ọlọ́run dákun jẹ́ lóbìnrin rẹ̀ ọ̀hún sì ń ṣe sìná ọlọ́run sì ní àzáni la yankihu illa zaniyatan aw mushrikatan nisa'ukum èèyàn ó rà á ní ẹ̀dá pẹ̀ mọ́ dáadáa mi èèyàn fún ọ̀rà ni obìnrin rẹ̀ èèyàn rà ní lọ́dọ̀ ọlọ́run bí sì náà bá bọ̀ bá ti fẹ́ kí ọ fẹ́ mùṣírikà tánù tó fẹ́ kí ọ̀sẹ̀ kò ń gẹ pé wọ́n lọ́ọ́ fẹ́ àjẹ́ ọ̀fẹ́ sí kò ń gẹ àjẹ́ àti ilẹ̀ lọ́ọ́ ti sọ́ra rẹ̀ ọ̀ ní jẹ́ kí tọmọge ọlọ́mọge kí ó tọwọ́ rẹ̀ náà bàjẹ́ ọ̀ ní jẹ́ kó ṣe pé látọwọ́ rẹ̀ ẹni ọkọ ìyàwó mi ò ti báyàwó rẹ̀ ní pípé má sọ dáàbò tó bá fẹ́ kọ́ ní obìnrin rere ọ̀nà tá a máa gbà ara ìyá rere fún àwọn ọmọ tá a bínú ẹni tí ò bá ra ìyá rere à ń ṣiṣẹ́ tọ̀ ni o èyí olóbìnrin lọ́fẹ̀ẹ́ o èyí lọ́kọ rẹ̀ lọ́fẹ̀ẹ́ o èyí ó rà á ni eléyìí ló jẹ́ kọ́ mọ́ rẹ̀ wọ́n ní nisa'ukum harithun lakum fa'atu harithakum anna shi'tum wa qaddimu ẹ̀yin ọkọ ìyàwó ọlọ́run ní ọkọ tẹ́ máa fi roko àdá tẹ́ máa fi roko àti àwọn àáké tẹ́ máa fi pagi oko nisa'ukum harithun lakum ẹ̀yin ìyá wa ẹ̀dá pàṣẹ sùúrù mbẹ́ o. anna shi'tum wa qaddimu li anfusikum. ọkọ yín rèé tẹ́ ẹ máa fi roko àdá yín rèé tẹ́ ẹ máa fi pa ìbìnrin lóko ọlọ́ni lè yóò fi kúrú sáàtì min sáàtìhì wọ́n ní bàbá wọ́n máa wọlé sáàtì min sáàtìhì máa wọlé bàbá ìwọ́n wà tààrẹ̀ rẹ̀ gbogbo ẹni ó bá máa wọn yí padà ó kọ́ lálàálá ní òun fi mọ̀ọ́dún sáàtì sáàtì ẹ fara mọ́ bọ́ọ̀fù méjì rí ní o kàwú ló dọ̀yẹ́ tó kó sí mi lóhùn ọjọ́ gbogbo rẹ̀ ní o
ìyàwó yín ẹjọ́ máa dùn rí ẹjọ́ dùn wò ẹ jẹ́ kí àwọn bàbá tí wọ́n fọmọ fún yín kí wọ́n rọ́mọ wọn kínú wọn ó dùn kí wọ́n rí ẹ̀rín sínú látara jíjẹ múmu ẹ mọ́tòbìnrin yóò ṣe wàhálà ẹ bàbàrà àwọn ìyàwó yín ẹ kẹ́ wọn ẹ gẹ̀ wọn ẹ dùn wọn nínú inú wọn bá ń ti ń dùn sí yín wípé mo lọ́kọ rere gbogbo àwọn ọmọ tí wọ́n bí fún yín yányán ni wọ́n yà rè nínú fi gbogbo sàátì mi sàátì. mo ṣáǹsì ẹ̀ olúwẹ̀ ń bàtàrà rẹ̀ jẹ́ ni o. fi gbogbo sàátì mi sàátì. ẹ gbọ́dọ̀ dóró gbogbo àwọn ọkọ ìyàwó tí wọ́n bá fìyà jẹ ìyàwó wọn dáadáa gbogbo àwọn ọmọbìnrin tí wọ́n bí ọkọ kan ò ní járí léwọ̀ wọ́n padà tún jẹ ìyàjú mọ́ wọn lọ ní. ẹ má dóró ẹ̀yin ìyá wa lẹ wà ń kalẹ̀ yìí ẹ tọ́ka obìnrin tó jìyà dáadáa nílé ọkọ tọ́mọ rẹ̀ náà jìyà yóò padà máa sọ fọ́mọ ni wípé Rashida ọmọ forí máa ní o Ọlọ́run ní ṣe ọ́ lórí ibú tí ó máa sí kí o èmi náà ń mú tèmi mára ní o irun mára ní o bí òun mára ní o nílò ní lọ́dọ̀ bàbá rẹ o lè yóò mú fi ẹ̀sà máa ké ẹni tí ó di Ọlọ́run lọ́wọ́ tí ò fi ní sẹ̀sán kò sí. ẹ̀yin ẹ má ṣe bí àwọn ẹni àtijọ́ wọ́n kàn máa sọ pé bọ́kọ̀ rẹ bá ti ṣe àkọ́ ṣe hò ó ewúrẹ́ téèyàn bá so mọ́lẹ̀ àfi kó wà ní tí ó jẹ fún àgùntàn téèyàn bá so mọ́lẹ̀ àfi kó wà ní tí ó jẹ fún béèyàn bá so àgùntàn mọ́lẹ̀ tí ò bá wà ní tí ó jẹ fún ó lè tara àgùntàn wọná ká tó wá wí ọmọ èèyàn tá a gbé sílé yóò fi kọlu sàátì mi sàátì yóò fi kọlu sàátì mi sàátì. Ọlọ́run lẹ́yìn ọkọ ìyàwó èmi Ọlọ́run ọba mo ti fi ìyà jẹ àwọn ìyàwó yín débi tó dùn mọ́ mi. mo ti fi ìyà jẹ àwọn ìyàwó yín débi tó dùn mọ́ mi. ẹ tún gbọ́dọ̀ dákun. ẹ bẹ́ẹ̀ dákun lọ. àwọn ìyà tí mo fi jẹ àwọn ìyàwó. bọ́kọ ìyàwó bá jọmọ Kánò tó sì wá mú ọmọ nílọrin ọmọ Ìlọrin ló máa tẹ̀lé lọ yányán gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó àwọn bàbá àwọn ẹbí ìyàwó àdá wọn nù yóò ṣẹ̀ṣẹ̀ tún máa wá lọlé wá ọ̀rẹ́ tuntun yóò máa wo bí ìwà tòun ó ṣe jọ̀wọ́ níwà yóò máa wá ṣòóṣòó àwọn ló ṣẹ̀ṣẹ̀ máa wá fà á mára kó tó dára wọn bí ò bá ní dá fáyé máa ní ò padà wá di pé ìyàwó máa gbọ́kọ̀ lọ ní sá. fi gbogbo sàátì mi sàátì. ìyá kánú. fi gbogbo sàátì ìyá ẹlẹ́ẹ̀kejì tèmi Ọlọ́run ọba tí mo ti fi jẹ wọ́n ìyàwó
bí ò bá ju gàgà ọwọ́ lọ Ìyàwó ọ̀bájú gágọ́ wọ lọ. tọkọ rẹ̀ sì wá ṣe bàkì àbí àpò símẹ́ǹtì Tọ́kọ́ ṣe bàjì àbẹ́ àpò símẹ́ǹtì. bó bá tásìkò tí wọ́n ṣe ọ̀rọ̀ ọmọ Ọba sáàtò tí wọ́n sọ̀rọ̀ ọmọ. tó lóko fẹ́ gbin nǹkan sínú oko Olóko bí nǹkan sínú òkú ẹ̀. ìyàwó ló máa wà nísàlẹ̀ Ìyàwó ní ọ̀sẹ̀ ẹsẹ̀. ọkọ ló máa wà lókè Ẹwà lókè. bí nǹkan náà bá tún wá já sí ìdùnnú tó dọ̀ máa re ìyàwó ló máa ru gbogbo ìnira tí ń bẹ níbi oyún Ìyàwó lómi lọ́mọ gbogbo ní ọdún jẹ́ ní oyún ni. ó tún wá sọ ọ́ tìnira Tó ti nira. yóò tún pọ̀n á sẹ́yìn Yóò tún pa sẹ́yìn. títí gbogbo àárẹ̀ tọ́mọ ń bá ń ṣe bọ́mọ ò bá sùn ìyá ò ní sùn Ọmọ ọba ti sùn yálò lójú oorun. ó fi bí kejì Ebi kejì. ó bí kẹta bẹ́ẹ̀ Ẹ̀ta bẹ́ẹ̀. bí à ń bá wá ń bẹ bẹ́ẹ̀ bíjà bá dé láàrin ọkọ àti ìyàwó tí a bá fẹ́ yà wọ́n pé ẹjẹ́ wọn máa lọ ẹjẹ́ á tún wọn káwọn má para wọn Wàhálà yìí pọ̀. ọkọ ló máa lọ mọ́ Ọkọ ní ọ̀dọ́ ọmọ. bí ìyàwó bá wá fẹ́ gbé kékeré tí ń fà lọ́wọ́lọ́ yóò máa wá sọ wípé ẹ bá ń bẹ àwú kó jẹ́ máa gbé kékeré lọ Ìmọ̀ ẹgbẹ́ kékeré yìí. bó bá dàgbà yóò padà wálé Padà wálé wọ́n dàgbà. bínú bá bí àbú ẹni àní ẹbí ṣàfù níjọ́ tí ń bọ̀ sógbọ́mọdé bí ينفق ذو سعة من èyí ò tó níyà سعته Ìwò tó yá. لينفق ذو سعة Lójú Ọlọ́run. من سعته ẹni ó bá dáa fún kó jẹ́ wórí lára ìyàwó ẹ̀ Ẹni ọba dá kójú orí lára ìyàwó. ọlọ́run wá ní wà máa ń kù dírọ̀ àlẹ́ ìrísùkù ومن قدر عليه bàbá wa mísọ́nù ẹ̀kú jòkó فلينفق مما آتاه الله ẹni abáwá ṣe àrísìkì tiẹ̀ àfúndàyìn Ẹni ọba fún ti ẹ̀jẹ̀ yín àrísìkí ẹ̀. tó ṣe pé tó bá jẹun ọ̀sán tán Tó bá jẹun ọ̀sán tán. kò mọ tí ó jẹ lálẹ́ Ọmọ tí ó jẹ lálẹ́. àfi kó tó ṣe wàhálà Àti kó tún ṣe wàhálà kó ṣe kòókò. bó bá tún wá jẹ talẹ́ Ọba jẹ lálẹ́. kò mọ tàárọ̀ Ọmọ tàárọ̀. àfi kó ṣe kòókò Àti kó ṣe kòókò. ọlọ́run ní bó ti mọ náà Ìmọ̀lẹ́. kó máa ná fún ìyàwó àtọmọ tí ń bí wà máa ń kún dírọ̀ àlẹ́ yìí. رزقه ọlọ́run ò pé mo bù ú o mo gbàgbé ó kọ àfà bàbá wa ìmọ̀ máa ń gùn lé wọn ní ẹ̀mọ́ owó lẹ̀ má wí pé ọlọ́run náà rí ó kú rí pé wò ní Ó kúkú rí bẹ́ẹ̀ ní. ọlọ́run rí pé wò ní Ọlọ́run rí bẹ́ẹ̀ ní. ọba tara rẹ jẹ́nu o Fún bàtàrà rẹ̀ jẹ́nu ni. èwo ní jẹ́ kó rí pé ọ̀ní ọ̀rí pọ̀ ní ọtún lọ lè mọ́mọ́ ọlọ́mọ tó ń so mọ́lẹ̀ ọ̀rí pọ̀ ní Ọ̀rí pọ̀ ní. ọwá lọ́lọ́run rí pọ̀ ní bó ti mọ náà ọlọ́run ní kó fi tọ́jú ìyàwó ni o Ó ti tọ́jú ìyàwó rẹ̀. àmọ́ la yukallifullahu nafsan illa ma ataha لا يكلف الله نفسا إلا ما آتاها sayaj'alullahu فيجعل الله بعد عسر يسرا ìwọ wá ṣe bọ́ ti lágbára mọ́ Ìwọ́n ṣe bọ́ ti lágbára mọ́. tẹ́mi náà kẹ̀rẹ́ èmi ọlọ́run Èmi Ọlọ́run. ìní fi bí ọ́ wípọ̀ ṣe ná púpọ̀ èmi ọba tí mo fún ọ ní púpọ̀ Èmi ọba tí nǹkan ní púpọ̀. àmọ́ nítorí pé bó ti mọ náà ọwọ́ náà ọ fi dáàbò bo ohun tí ń bẹ lábẹ́ rẹ bí wọ́n lọ́wọ́ á lè tọrẹ ní bẹ́mi ní o àkòsí o. فيجعل الله بعد عسر يسرا fún tọ́sẹ̀ yìí Ọlọ́sẹ̀ yìí ó. sayaj'alu الله بعد عسر يسرا obìnrin tí máa ń jìyà dáadáa lábẹ́ ọkọ kó má retí pé wọ́n jẹun ọmọ o Allah. Ọmọ rẹ̀
bọ́rọ̀ ti rí lẹ́ ń gbọ́ yìí o èyí tí ó bá jẹun ọmọ nínú wọn tó jìyà dáadáa lábẹ́ ọkọ àṣírí tẹ́ ẹ sáwọn ó fún yín àmọ́ ìka tó dìde àmọ́ bọ́rọ̀ ti rí gan-an obìnrin kan ò ní jìyà dáadáa kọ́mọ rẹ̀ gbéyàn bọ́rọ̀ ti rí gan-an ẹ tún máa ṣe tàbí ni ẹ máa ṣe tàbí àgbẹ̀ kó gbìn nǹkan sóko kó má rò ó kó wá retí pé òun ò rí dáadáa mú bẹ́ẹ̀. La yukallifullahu nafsan fèrè ò fẹ́ fún yín láti rí o fèrè ò fẹ́ fún yín láti rí àwakọ́ o bàbá wa mísọ́nà ẹ̀kú kàrẹ̀ wàká àyè min qaryatin وكأين من قرية ọ̀fẹ́ wí nǹkan أتت عن أمر ربها ورسله ọlọ́run tó tó فحاسبناها حسابا àrìjálù kọ̀ wá múnà alánìsáyì láti gbọ́ yìí ẹ̀ wá rí nǹkan mí túmọ̀ títí gbogbo àwọn ọmọ fi di elérìkùrá عذابا نكرا ọkọ ìyàwó tó bá fẹ́ tòṣì tó fẹ́ jólóṣì ní pé ó ti ní tẹ́lẹ̀ kò fẹ́ ní mọ́ ìyàwó àtọmọ ni kó máa fàárísì kó máa gbé sáfù ìyàwó àtọmọ ni kó máa gbé àsìkò rẹ̀ sá fún. ọlọ́ni wà ká àyè min qaryatin وكأين من قرية ìdílé ni kọ́ríyà ń bẹ̀ wò أتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا ọlọ́run ló pọ̀ tìyàn nínú ìdílé lọ́lọ́pọ̀ tí ẹnu ìdílé tí wọ́n fọn tètè tí wọ́n fọn tètè tárí èmi ọlọ́run ọba fún wọ́n rí èmi ọlọ́run bá fín mélòó ni ká sọ mélòó láàkà àtàtì àmì rabbiha wa rusulihi ó kọjá àlà òun ọlọ́run ọba àti tòjíṣẹ́ ọkọjá lọ́wọ́ ọlọ́run bá ti tòjú ń fi ìyà jẹ ìyàwó àtọmọ níbi ìyá jẹ ìyàwó àtọmẹ báwọn ọmọ bá ní àwọn nídìí owó kí ni ẹ lọ lè báyà yín ẹlọ́lẹ́ báyà yín ìbùsùn rẹ̀ ẹ lọ lè báyà yín ẹlọ́lẹ́ báyà yín ẹ lọ lè báyà yín ẹlọ́lẹ́ báyà yín fàhásàbínáhà hisaban shadidan àwọn ọlọ́run ọba wa gbé ìṣirò tó le lórí ìdílé náà agbede ọkọ ìyàwó tá a fún lówó tá a ní ó máa pín nígbà tí ó pín ẹ lọ lè báyà yín apadà wá gbowó lọ́wọ́ rẹ̀ agbé fún ìyàwó agbede fúnyàwó wa àdábínáhà àdábán nùkírọ àwa fi ìyà nákírà àfijẹ́ àfijẹ́ ìyà rúkílẹ̀ yìí ìlú èwo ní inú yóò máa wá pé rúkílẹ̀ yìí bàbá mi obìnrin ò bọ́ bàbá mi obìnrin ọ̀bọ̀ bàbá mi tèmi ti wá jẹ́ rúkílẹ̀ yìí ìlú èwo ní èyí tí ò bá tó wá mọ ìyà níyà bí wọn bá ń ṣèkó mọ a ní ẹ bá ń ṣàdúrà fún àlímọ́tù ọpẹ́lọpẹ́ rẹ̀ ló jẹ́ ń débi kò tún mọ ìyà níyà حسابا شديدا yóò bá sì tiẹ̀ wọn ò ní wá lónìí وعذبناها عذابا نكرا ìyà nákírà nù وعذبناها ìyà tí èsè bẹ́ẹ̀mì ọlọ́run bá ti ṣe tó ìyà fọwọ́fà ọba ìyànà ni obìnrin tí ń bá wá ń jìyà ní abẹ́ ọkọ rẹ̀ tí ń fi omi ojú bu iyán omi ojú buyán jẹ ń fomi ojú bu iyán alẹ́ lọ́rùn ó wá fọ́ fún wàhálà tó ṣe wàhálà tó ṣe ń wá ń pè ha ramanu nu ọlọ́nu ramanu nu ọlọ́nu
níbi tó ń bá jìyàdé ni àwọn ọmọ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ yà. Ọlọ́run. èyí tó bá wá fẹ́ jẹun ọmọ nínú wọn tó ń ti bó ti burú tó èyí tó fẹ́ jẹun ọmọ nínú wọn àṣírí tí ó máa sà yóò wá pọ́ bá ti jiyàn ó buyàn bànújẹ́ oorun bẹ̀ bànújẹ́ yóò wá pọ́ lọ́hùn o dákun bá ń ferí jìn Ràṣídì o mo fi rọ̀ sára ọmọ mi o mo fi rọ̀ sára ọmọ mi o kó má ṣe pé èyí tí àmọ́ bá a bá rí 100 obìnrin bẹ́ẹ̀ èèyàn mélòó ló lè faradà yà tí ò ní ṣe pé láwa tó ṣe pé níbi kí a wà lérí ọ̀kadà kan wá ṣe bí ìgbà tí ó gbà wá kèé kọlù wá olórí ibú nílọ èpè lẹ́sẹ̀kẹsẹ̀. وكأي من قرية àti lérí ọ̀rọ̀ kodò dárúndáyọ̀ àlùbáríkà àwọn ọmọ yìí pé eléyìí ó wá jẹ́ ká ti àwọn obìnrin wa síta pé ẹ̀yin náà wówó lọ obìnrin mi ó wà lọ yóò dé ńjọ́ kẹrin ìníjọ́ karùn-ún tó ọlọ́sẹ̀ kan náà ń bẹ yóò padà wá dẹni tí yóò mọ̀ bu owó bó ti wù ó àmọ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad ó ní nígbà tó bá ti di wípé àwọn obìnrin ń bá ná mílíọ̀nù 200,000 300,000 ọmọ ìbànújẹ́ ni ó pọ̀ láyé torí ibi tá a fi wọ́n sí kọ́hún ibi tá a fi wọ́n sí ni àmójútó ọmọ láyé wọn ọkọ la fún ní wàhálà kò sì gbọdọ̀ má ṣe é bí ò bá ṣe é bó ti wò ó ṣe múra tó Ọlọ́run ní foríjì báwo yóò kó ṣe hajj tó Ọlọ́run ní dáríjì yóò ṣèṣirò àìṣe níwájú Ọlọ́run yóò ṣèṣirò rẹ̀ àmọ́yàwó litaskunu ilayha ẹ má dáadáa wà a ní kẹ́ ẹ fẹ́ wọn kẹ́ ẹ wá dáàbò bò wọ́n kẹ́ ẹ fi wọ́n sábẹ́ ààbò lẹ́yìn bá ṣe wàhálà lọ àwọn ni kí wọ́n wá bomi sí yín lẹ́sẹ̀ pé baálé mi ò kú àtàárọ̀ àwa ṣèyí mọ́ àwọn àrètí ọmọ àlùbáríkà níbo ni ó gbà wá. ẹ sáà rí i pé yìí tí ń wí Ọlọ́run ní ń wí ńgbẹ́ padì sí mòdú. ó ní bọ́lá wọn bá ṣe gbé ìlànà kalẹ̀ ẹ wo àwọn Lárúbáwá bẹ́ẹ̀ bá lọ Mákà tẹ́ lọ Mákà tẹ́ lọ Mẹdínà ẹ wo àwọn funfun mọ́ ṣe máa ṣe ìyàwó wọn a Nàìjíríà wà rí pé àwọn eléyìí ti mọ̀tọ̀ ẹni ó bá lè mójútó obìnrin àyín ó ti dẹ̀fọ́ ó ti ṣẹ̀fọ́ fún un kódà wọ́n tún máa bínú ẹ̀. litaskunu ilayha. litaskunu ilayha. ìtí ò jẹ́ oúnjẹ ọmọdé mọ́lẹ̀ ń gbọ́n wo. litaskunu ilayha. wọ́n ní kí ìyá àwọn ìyàwó máa wulẹ̀. وجعل بينكم
kàwọ́ ọ̀sìn dákun mọ́ látẹ̀kan. ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ẹ tọ́jú àwọn ìyàwó yín. ẹ tọ́jú àwọn ìyàwó yín. ọkọ ní kọ́kọ́ tọ́jú obìnrin kóbìnrin ó tó tẹríba fún. ọkọ ní kọ́kọ́ tọ́jú obìnrin kóbìnrin ó tó tẹríba fún. púpọ̀ fìtínà yìí ọwọ́ ọkọ ló ti wá o báyé ti rí rúdurùdu yìí ọwọ́ ọkùnrin ló ti wá o. ọwọ́ ọkùnrin ló ti wá. ọkọ ní kọ́kọ́ tọ́jú ìyàwó. mùsù téèyàn bá tọ́jú tó bá ti rí i pé wọ́n fẹ́ ṣe bà yóò sì máa fara ní ìbà tí ó ṣe ọ́ kó ṣe òun ìwọ òsì tí mọ̀ pé bà ń bọ̀ òun sì ti rí i àní tí ó bá ṣe ìbà ẹ̀fọ́rí kọ́ yìí òun ni kó mú ọlọ́run o ọlọ́run o ọlọ́run o yóò ṣe wájú obìnrin ni ò ní mórí kò ní bá a ti hù ú tó fi wá di pẹ́ni tí ń pé àfàwà tẹ́ wá ìfẹ́ wa ládùúgbò gbogbo ẹni tí ń pè é tó fi wá láfàwà tó wá di wípé lérí ibùdó ẹgbà ń wo ṣé ó lè mọ̀ pé lórí ibú ni kó fẹ́ ó rọrùn ẹwà ajá kan ó fẹ́ràn bàbá ọdẹ máa tọ́jú rẹ̀ ó wá fẹ́ràn bàbá ọdẹ títí bàbá ọdẹ wá mú ajá lọ sóko bàbá ọdẹ wá gun igi obì ó fẹ́ ká bàbá jábọ́ kò wá sẹ́nì kankan tòsí ajá ni wọ́n lọ sọ́ọ̀ ní yóò tún lọ báyìí títí àwọn àgbẹ̀ fi wá ní kí ni a ní ń sajá yìí bóun náà sì ti rágbẹ́ àwọn àgbẹ̀ ó bá ti rìn díẹ̀ yóò tún dúró wò wọ́n àwọn náà wá ní ẹ ti mú wa lọ títí wọ́n fi wá débi tí bàbá ọdẹ ṣubú sí. àwọn àgbẹ̀ tí wọ́n ń bẹ lóko yìí kè é soko tìlú wọn àwọn àgbẹ̀ wá gbé ajá ní wá ń tẹ̀lé tán fi mọ́lé bàbá ọdẹ ajá mórí àbí òmórí àwọn aṣèràbúràbúrábú ọjọ́ kẹta ni bàbá ọdẹ kú àwọn aṣìn bàbá ọdẹ gbogbo ẹni tí wọ́n ń kí àwọn olókùú pé ajá wá lọ lè sùn sórí sàárè èrì sàárè ńlájá wá sùn sí dájá sí nanú òun ò ní rí mọ́kọ́ yìí lérí sàárè ìlàjá kú sí. sọmọ èèyàn ni ò ní mórè. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ajá mo lóore èèyàn ni ò wá ní mo lóore ń bẹ nínú obìnrin tó mọ̀ pọ́kọ òun ò ní yóò tún máa wá sọ fún àyókù rẹ̀ pé mo jẹ́rìí rẹ̀ bó bá ní ni yóò tọ́jú mi àmọ́ kò ní ó jẹ́rìí rẹ̀ nílé mi máa fi ṣàpọ́nlé rẹ̀ torí mo mọ̀ pé ó fẹ́ ṣe kò ságbára ni ń bẹ ní obìnrin tí máa wí bẹ́ẹ̀. ìlú bàbá Bọ́lájí ti jẹ́ kíní kan odò ẹkù tẹ́ ẹ yà ní èdìdí tẹ́ ẹ gba ààlà kọjá torí ẹni tó bá fẹ́ ṣèwádìí odò ẹkù ni ajá yìí kú sí lódò ẹkù ni sàárè ọlọ́dẹ tí àbí ó sì wá jẹ́ obìnrin ní òní mórí àwọn bíríkìlẹ́yà ní àbá ń kọ kátàkátà lẹ́rí ilé obìnrin ò mórè
oore tọkùnrin ṣe fọ́bìnrin pa obìnrin òmòrè wọ́n máa rẹ́ lé lọ. لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ṣẹ́yàwó délé rẹ̀ náà wá rajà rẹ̀ kọ́ tọ́jú rẹ̀ débi tí wọn náà máa sọ fọ́lọ́run wípé bẹ́ẹ̀mi ti tọ́jú ìyá ọmọ mi yìí tí ń lọlé ọkọ yìí bí mo ti tọ́jú rẹ̀ dákúndó ló pàdé ẹni tí ó tọ́jú rẹ̀. ọkùnrin tí ò bá tí ì lè sọ bẹ́ẹ̀ fọmọ tí ń sìn lọlé ọkọ wípé ládùbáríkọ̀ ọlá pé wọn ò fìyà jẹ̀yà rẹ̀ ọlọ́run ò ní fìyà jẹ ọ́ kò páàsì. ọlọ́run tuntun ẹ̀sàmù ńlá ọjà àbánújẹ́ ló rà o kó máa retí. ọlọ́run ومن قدر عليه رزقه ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. ìyàwó tó náà bá tí ì lè sọ fún ọmọkùnrin rẹ̀ wípé ọlá pé n ò dààmú bàbá rẹ̀ obìnrin tí ó dààmú rẹ̀ ò ní gbé wọlé yìí. ọlá pé n ò kó fìtínà bá bàbá rẹ̀. ìyá tí ò bá tí ì lè tọrọ bẹ́ẹ̀ fọmọkùnrin rẹ̀ ó ṣàgbákò wájú ọlọ́run. ìpìlẹ̀ ayé lẹ̀ ń gbọ́ yìí ìpìlẹ̀ generation lẹ̀ ń gbọ́ yìí bí generation tá a wà yìí bá dá àwọn bàbá tí ń bẹ ńlé ló dá bí ò bá dá àwọn bàbá burúkú ló kù lágbolé. ومن قدر عليه رزقه ومن قدر عليه رزقه orí magrubi فانفق مما آتاه الله. ẹ̀yin àgbàlagbà tẹ́ wà níkàlẹ̀ ẹ̀yin àgbà yín sì ń bọ́ kọ́rọ́. ومن قدر عليه رزقه ومن قدر عليه رزقه فلينفق ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ìyá آتاه الله. ní 70 wọ́n ní kí dókítà máa wọlé máa bọ̀ ń bí eléhoro máa bọ̀ àrùnábì dókítà àrùnábì wọ́n ní kí alhaji wa arif billah kó mọ alhaji abubakar àwọn bàbá méjì wà máa ń kò nírọ̀. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. 1970 60 50 40 tí àwọn ọkọ ìyàwó ń bọ́ ìyàwó wọn lábọ̀ tán ẹ̀yin àgbà níbo lọ́mọ àbànújẹ́ wà níjọ́ náà ẹ sọ̀rọ̀ ńgbò di dárú ń dáyọ̀ agbo oléwo ni ò sọmọ àbànújẹ́ lónìí. àgbà wo ló kù tí ó máa bọ̀ táwọn ọmọ ilé ò wá dìde pé bàbá ní ń bọ̀ yìí tí wọ́n ní máa wo bí ìwé ewúrẹ́ bá wọlé wọ́n làgbà náà kù sí. ومن قدر ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. èyí táwọn ń wí akàn wí ni o ẹni tí ó ti àwọn obìnrin mọ́lé pé ẹ má wowó mọ́ nísìnyí kèétí tún wáyé àlùkáwà ni ọlọ́run ni kò ní dá fáyé mọ́ abẹ́lẹ̀ ìgbà sí ẹni tí ń bẹ láyé
àti láyé débi pé ẹ mọ́ retí ipá yóò dà mọ́ ìbá ń ṣe wá sí ni ó wúlò ní ó lè wúlò ní obìnrin tí ń ka 200 tí ń ka 300 ọwọ́ ní sàfún má lọ bí iṣẹ́ mọ́ mo gbọ́ wà sí lónìí má lọ bí iṣẹ́ mọ́ bá ń ṣe wá sí ni ma'zuratan ila rabbikum káwa náà ó lè bá rí wípé ajíṣẹ́ ni gbogbo tá à ń wí yìí àwa náà mọ̀ pé kò lè wúlò bọ́rọ̀ tí nílé mi sọ fún ẹ̀yin ẹmọ tẹ́ ń wí wà máa ń kò dírọ̀ wà máa ń kò dírọ̀ alayhi rizquhu bí ó bá wúlò lọ́dọ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé yìí ló kù falyunfiq mimma ataahu Allah. Gbogbo àwọn alásàlátù wa ní ọlẹ́yìn ìyá wa là ń jẹ ẹ̀nà bàbá wọ̀nyí wọ́n ní ìyáláyà gidi ẹ̀yin lẹ́ ń náwó ọlá yín là ń jẹ bẹ́ẹ̀ ni kò ní dá fáyé mọ́ná ń wíwo láàfin sayọyọ nítorí ó bá ti di pé àrísìkí ẹ̀yìn àfá ọ̀dọ̀ àwọn obìnrin ló pọ̀ sí ẹ má retí pé ayé ó dá mọ́ o táwọn ọkùnrin ò rí nǹkan gbé kalẹ̀ fún yín àfàwọn obìnrin inú yín wá ń dùn bẹ́ẹ̀yàn bá ń ṣe jálàbí jò bá dì ní àwọn ìyá wọn olúwa yóò kàn mọ́ sí wàhálà lásán ni àìní dá fáyé mọ́ ni o ayé ti dorí kodò ẹni tí ó wàá gbé ayé náà ró pé má dorí kodò má ló kù báyìí ọlá tí ẹ̀gbọ́n ṣe lérí àbúrò bí bàbá wọn bá kú ọlá tí ẹ̀gbọ́n ṣe lérí àbúrò àṣẹ tí pa lérí àwọn àbúrò ní 70 ní 50 ní 60 àṣẹ tẹ́gbọ́n pa lérí àbúrò pé bàbá wọn kú èmi mo sì kù ní bàbá yín àṣẹ tẹ́gbọ́n pa níjọ́ náà bí baálé ilé bá pa lónìí yóò tẹ́ yóò tẹ́ wọ́n pè à ń sì ń pọ́n ọ léèwọ́ náà ń gẹ fìlà ọ̀rọ̀ ẹkún ni àwọn àrètí pé yóò dáná àwọn bàbá wọ̀nyí wọ́n gba àwọn ó tọrọ àwọn ìyá wa ẹ̀yin lẹ́ mọ́ ẹ̀yin lẹ́ èwo lẹ́ gbà lérò ẹ fi ní aṣòjú mọ́rùn nígbà àwọn ó tọrọ àwọn ìyá wa bíntín ni wọ́n ti tọrọ wọn àwọn àlọ́lẹ̀ sọ̀wẹ̀ lọ́dọọdún àbí bàbá wa ẹ̀ sọ̀wẹ̀ rí bàbá ìmọ̀mù níjọ́ náà lọ́hùn ọ̀wẹ́ ní ìdébi pé àwọn ẹ̀bẹ̀ǹbẹ̀ tó tẹ̀lé wọn lóko wọ́n mọ lu bẹ̀ǹbẹ̀ wọ́n mọ lu pépé ọmọ tó ń torí ẹ̀ lu bẹ̀ǹbẹ̀ ìdí ọmọ ọdún mẹ́jọ o yóò kú ni yóò yè ni wọn ò mọ o wọ́n máa ń kù nírọ̀. wà máa ń kò dírọ̀ alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. ọdọọdún ni wọ́n máa wá sọ̀wẹ̀ lérí ó bá dògbé ọmọ ọdún mẹ́tàdínlógún wọn á wá sìn tíyìtíyì tàpọ́nlé tàpọ́nlé tìdọ̀bálẹ̀ tìdọ̀bálẹ̀ àwọn ọmọ wọ̀nyí wá bímọ ẹnìkan wá fọmọ ẹni tó sọ̀wẹ̀sọ̀wẹ̀ àwọn wá fọmọ rẹ̀ lóyún ẹni tó wá lọ lóyún wọ̀n dà èmi náà mo dúró yìí ó wàá wo owó tuntun wò àbí ńlá láti
ẹ̀yin bó ló ti wá jẹ́ ẹ̀ tí ìdébí ẹ̀ ń lọ apọ̀ ń bẹ́ bẹ́ẹ̀ bá pẹ́kẹ́ tó kù ní bàbá ẹ̀ jẹ́ yálà yáyà ẹ̀san tó gbà lérí gbogbo ọ̀wẹ̀ tó ṣe nu ẹ̀ ń wá ń retí wípé ọmọ tí ọmọ yẹn òun ni ó wàá jẹ èrè ẹni ó ṣiṣẹ́ ó jèrè ẹni tí ò wá ṣe tó rajà àbànújẹ́ lẹ̀ wá ń retí èrè tó lè ṣeé ṣe níta àfi ń sọ fún yín pé kò ní í da báyé mọ́nu rẹ̀. La hawla wala quwwata. ìjà máa sọ fún yín nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ sin bàbá yín tẹ́ ẹ tọ́jú bàbá tẹ́ ẹ tọ́jú ìyá ẹ gbàdúrà ẹ wá jẹ́ lára àwọn ọmọ tẹ́yìn bí a sì nígbà tá a bá fi wínkà láàfi san tí yín ò wá rí bẹ́ẹ̀ ẹ̀ wá ń retí pé ọmọ tàwọn wọ̀nyún ni ó wà á dáa tí ó ṣe dáadáa ṣé ẹ mọ̀ pé eré yín náà ti kú. ومن قدر عليه رزقه ومن قدر عليه رزقه فلينفق ibi a ti lọ ẹ̀yin ọkọ ìyàwó ìbànújẹ́ ọmọ ti kálé ó ti kákó ẹ̀yin má tún dákun o. ẹ má dákun ohun tí ń bẹ ńlẹ̀ ẹjọ́ máa ń di ọmọ. yìí tí ń bẹ ńlẹ̀ yóò dẹrùn o. ẹ má dákun o. ẹ má dákun o ọ̀run ti wáyé. iná ẹ má tó fi di yín kún o ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ rí i pé yín yàtọ̀ bẹ́ẹ̀ bá rí i pé family house yín ò ṣe é gbé nítorí kò ṣe é tọ́jú obìnrin ńgbà tẹ́ ẹ̀ bẹ́ni tí ń tọ́jú obìnrin bẹ́ẹ̀ ẹ folé mọ́ ẹ bọ́ wájú ẹ máa ṣe sọ̀kínní tẹ̀léra yín níbi àyè ó ti gba sọ̀kínní ẹ lọ́bẹ̀ wà máa ń ó dàbí àwàdà ni o wà máa ń kò dírọ̀. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه nítorí náà èyí náà ní jẹ́ wáàsí ọlọ́run ní dá yín láàmú o آمين àrísìkí rọrùn ọlọ́run fi ṣe yín lọ́ṣọ̀ọ́ ẹ̀yin ọkọ ọlọ́run ó jẹ́ lè kọ́ o ẹ̀yin ìyàwó ọlọ́run ó jẹ́ lè ferí má bí ọlọ́run bá fi yín sí ọ̀làlá haúlà. ولا قوة إلا بالله. lápapọ̀ wa gbogbo wa a sì fàájà.